Hello ni. Mo ti bá prepare oúnjẹ, mo dẹ̀ ti bá fi alcoholic wine tó máa ń like yẹn sí. Okay, oni má pẹ́ ṣùgbọ́n. All right, dear, love you, dear. All right, bye. Jesus is Lord. Yes, ma. Yes, ma. Yes. Ṣé okay? Yes. Sálẹ̀ bẹ̀rẹ̀. Mo rí vacancy ńbẹ̀ yẹn. Mo wá rí pé wá gate man ni mo ṣe wọlé síbí. Dídé. O wá vacancy wo tún jókòó sí sínú mẹ́ni tí mú mi lọ wà. Ẹ má bínú. So mo gbé gùn. Lẹ́ẹ̀kan sí. Bí mo ṣe ń lọ. Mo rí pé ẹ̀kọ́ vacancy wá gate man. Okay. Àwọn ìgbìmọ̀ lódì rẹ̀ tí mo wá bí. Wọ́n pé iṣẹ́ tí mo mọ̀ ṣe jù lélẹ̀ pé kí n wọlé bí mo ṣe rí yín náà gbà tí wọ́n wọlé. Sọ́kọ̀ mi lára lọ́kọ̀ mi lọ gba àwọn appointment kankan ní ọ́fíìsì ẹ̀. So tó bá lè ní sùúrù dé. Dídé mo ní kó tún dídé mo ń bẹ́ sọ̀rọ̀ jókòó padà ṣó wà ókè ṣé bàbá yìí wà ókè ṣá. Ṣé ẹ gbádùn kí ni mí gbogbo nọ́sẹ̀nsì yẹn. Tó bá ti dé ń sìn ó máa attend sí yín mo ní láti lọ mú kan lókè. Okay. All right. Yes. Ṣé kìí ṣe pé bàbá gate máa ẹ̀ rí mi báyìí? Wẹ́n tó bá ti rí mi orí mi náà nìyẹn kí ló fẹ́ ṣe náà? Olómọ̀jọ́. Eskele bebe tí ó yé mi. Tiagasa. Condom. Hello, baby. I'm fine, baby. Báwo ni? Ibo ló wà látàárọ̀? Baby tètè máa bọ̀ ṣe sin rege tí máa tó fẹ́ make appointment ó ti fẹ́ rape mi nínú ilé tètè máa bọ̀ ṣe mo ní láti sásí kọ́nà tètè máa bọ̀ ṣe tètè máa bọ̀. Ṣé okay baby ẹ̀rù bà mí tètè máa bọ̀. Just take calm. Mi ì rí kọ́ndọ̀mù ní ilé. Mi ì rí kọ́ndọ̀mù. Ọ̀rá ayọ̀ ní nǹkan. Ìtọ́ fi di ṣúgà. Mi ì ní kankan mi ì rí kankan. So, any sùúrù. No. I don't expect anything from you. Baby, so máa tọ́ sọ ẹni ní. Ó ní mo sọ fẹ́ wá lè sí ní. Muniru, so any sùúrù. Any sùúrù, calm down. What is happening? Reach watch and come on. Èmi ló fẹ́ máa díbọ́ fún. Ẹjọ́ mi ò rí. Ẹjọ́ oògùn tẹ́ ẹ fi sí kí ni oúnjẹ tí mo jẹ lẹ́ẹ̀kan yẹn. Ṣé ti fẹ́ ni àbí ti kú? Ṣòfò oúnjẹ ni. Mo jẹ láìsí ọ̀gá. Èmi ló fẹ́ máa ra láti Nollywood fún Muniru. Gbé dìde my friend, gbé dìde. Jesus! Are you sure? Ṣé o fọ́ ọkùnrin? No, what's happened? You know, mo gbọ́. Yeah, èmi náà gbọ́ náà. Poison. Ìgbà tó yẹ pé ìwọ náà wà máa pẹ́ wọlé kó o ní wọlé lásìkò ńkọ́. Jesus Christ. So torí pé mo máa ń pẹ́ wọlé ló fi poison mi. Kí lè rí ẹ? Kí ló fẹ́ gbà sí? Obìnrin. So if not for this gate man tó gba kú ikú, ó fẹ́ pa mí.